tó bá tó jọ́ mẹ́ta ẹ̀kọ́ àti làkìrà ẹni ó kí yín káàbọ̀ sórí ìkànnì Ọmọlọ́lá Talks TV. Orúkọ mi ò yí padà, ọmọ ọbabìnrin ọmọlúàbí Ọmọlọ́lá Adépèjì. Kábíyèsí Elédùmarè ọba ìkó ọba ìtí ọba àmì àlàfo ọba tó lọ kọrin kìsì ọba àná ọba àjẹta ọba gbogbo ògbà ọba tó lọ títí ayé àìnípẹ̀kun ọba tó fún wa ní ọ̀rọ̀ oníkàwá máa sọ ní ọ̀rọ̀. Kábíyèsí Olódùmarè ẹ káàbọ̀ sórí ìkànnì Ọmọlọ́lá Talks TV. A sì fi ìkíni kí gbogbo àwọn ọmọ ọlọ́dún káàkiri àgbáláyé nílé lóko àti lẹ́yìn òòrùn pé ẹbí wa ò ṣe púpọ̀ ọdún láṣẹ Olódùmarè. Kí lohun tí mo ní fún wa lónìí? Kí lohun tí mo mú wá fún wa? Kí lohun tí mo fẹ́ ká sọ̀rọ̀ nípa rẹ̀? Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé orí ìkànnì Ọmọlọ́lá Talks TV ohun tó wà fún náà ní gbígbé àṣà àti ìṣe Yorùbá ní àrùgẹ, èdè tiwantiwa, ìjẹ́ ọmọlúàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí wá lohun tí mo fẹ́ ká sọ lónìí? Ohun tí mo fẹ́ ká sọ lónìí náà ni ọ̀nà tí Yorùbá ń gbà ṣe àwọn oge ní ilẹ̀ káàárọ̀ oòjíire, èyí tí mo ti mú abala ìlà kíkọ wá gẹ́gẹ́ bí kan gbòógì nínú rẹ̀. Kí ni àwọn ìdí tí Yorùbá fi ń kọlà? Oríṣi ìlà mélòó gan ló wà ní ilẹ̀ káàárọ̀ oòjíire? Àwọn ìlú wo gan ló jẹ́ wípé wọ́n máa ń kọlà? Gbogbo ẹ̀ náà ni wọ́n ṣàlàyé lẹ́yọ kọ̀ọ̀kan lórí ìkànnì yìí. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú, ìtàn fi yé wa wípé ìdí méjì pàtàkì la lè sọ wípé Yorùbá fi máa ń kọ ìlà ní ilẹ̀ káàárọ̀ oòjíire. Ìdí àkọ́kọ́ òun ni pé nígbà tí ojú wà lórókún, ní ìgbà tí ọjọ́ àwọn àná láyé àwọn bàbá ńlá wa, ohun ìtàn kọ́, ohun tuntun dẹ̀ kọ́, ohun gbogbo wa náà láti mọ̀ wípé ní ayé ọjọ́ àwọn àná ṣíṣe òwò ẹrú ó jẹ́ ohun tó wọ́pọ̀ ní ilẹ̀ káàárọ̀ oòjíire, pàápàá jùlọ ilẹ̀ Yorùbá. Ní àwọn àgbègbè kan wọn a máa kó níṣẹ́rú, ọmọ mìíràn tẹ̀ lè jáde nílé tí ó dàwátì tí wọn ò lọ ibi tó lọ, wọ́n ti gbé, ó ti dòkò ẹrú. Èyí jẹ́ ọ̀kan gbòógì nínú ọ̀nà tó ń jẹ́ kí Yorùbá kí wọ́n máa kọ ìlà gẹ́gẹ́ bí ìdára ẹni mọ̀. Ọ̀nà kejì ni láti fi ṣoge. Ẹ má gbàgbé pé Yorùbá sọ nínú ọ̀rọ̀ wọn, wọ́n ní títa ríro là á kọlà, tó bá jiná tán òun ní ìdòge. Ṣe é rántí ọ̀nà ìgbàṣe oge ó jẹ́ ọ̀nà pàtàkì kan náà tó jẹ́ kí Yorùbá kí wọ́n máa kọ ìlà ní ilẹ̀ káàárọ̀ oòjíire bí. Kí n tó wá máa tẹ̀síwájú, àwọn Yorùbá ní ilé láti kẹ́ṣọ̀ọ́ ròde. Gẹ́gẹ́ bí ọmọ ọba tí mo jẹ́ ní inú ìran tí èmi ti jáde, wọn a máa kọ ìlà, ṣùgbọ́n kì í ṣe sí ojú, sí apá. Wọn a máa pe ìlà yìí ní ìlà ọmọ ọba. Ó sì wọ́pọ̀ láàrin pé gbogbo àwọn àkọ́bí ọmọ tí wọ́n bá bí ní inú ilé náà ni wọ́n máa ń pa àwọn ìlà yìí sí ní ọwọ́, yóò là tẹ́ẹ́rẹ́ sí ọwọ́ wọn. Ìmí lè jẹ́ mẹ́ta, ìmí lè jẹ́ mẹ́rin, láti jẹ́ kí wọ́n ní àfihàn àti ìdára wọn mọ̀ gẹ́gẹ́ bí ọmọ ọba tí wọ́n jẹ́, tí wàá bá rí wọn ní ìgboro. Ṣé ẹ ò gbàgbọ́ wípé Yorùbá ní a ò kì í rọ́mọ ọba ká má rí dànsákì rẹ̀? Òun ló jẹ́ kí n mọ̀ wípé ilé láti kẹ́ṣọ̀ọ́ ròde. Àwọn oríṣiríṣi ìlà tó wà ní ilẹ̀ Yorùbá, ọ̀kan gbòógì nínú rẹ̀ ni à ń pè ní àbàjá, a ní pélé, a ní gọ̀ǹbọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó tilẹ̀ jẹ́ pé mú yànnàná wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Àwọn ìlú wo gan ló ń kọlà? Ọ̀yọ́ ní ìlà tiwọn, Ìjẹ̀ṣà ní, Oǹdó náà ní, bẹ́ẹ̀ àwọn Tápà gan ò gbẹ́yìn nínú ìlà kíkọ. Bó ṣe jẹ́ ọ̀nà ìgbàṣe ẹ̀ṣọ́, èyí tí a lè fi wé tàtúù tí àwọn ènìyàn ń kọ ní ayé òde òní. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú, ẹ má gbàgbé láti bá wa fẹ́ràn, láti bá wa fi ránṣẹ́, láti sọ fún ará, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ pé orí ìkànnì Ọmọlọ́lá Talks TV pàtàkì àti ohun tó wà fún náà ni láti gbé àṣà àti ìṣe ilẹ̀ káàárọ̀ oòjíire lárugẹ. Ibi tí mò ń gbé tàbí ibi tá a bí mi sí kò sọ wípé n ò lè gbé àṣà mi lárugẹ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí mi látòkè nísàlẹ̀ wípé ọmọ Yorùbá àtàtà ọ̀hún mi, n ò jẹ́ fọwọ́ sí júwe lé bàbá mi. Káàbọ̀ padà sórí ìkànnì Ọmọlọ́lá Talks TV, ìkànnì tó ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ síwájú, mo sọ fún wa wípé a ní oríṣiríṣi àwọn ìlà ìṣera ẹni lẹ́ṣọ̀ọ́ àti oge ní ilẹ̀ káàárọ̀ oòjíire. Bá a ṣe ní Ọ̀yọ́, la ní Èkìtì, a ní Oǹdó, a ní Ògùn, bẹ́ẹ̀ ìlà Ìjẹ̀ṣà náà kò gbẹ́yìn. Àwọn ìlà yìí báwo náà ṣe ń kọ? Mo sọ síwájú wípé a ní àbàjá, a ní kẹ́kẹ́, a ní tùrẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àbàjá oríṣi mélòó gan ló tiẹ̀ wà? Mo láyọ̀ láti àbàjá mẹ́rin tàbí àbàjá mẹ́ta. Àwọn Ọ̀yọ́ èyí wọ́pọ̀ láàrin wọn nípa kíkọ àbàjá
mẹ́rin tàbí mẹ́ta. Bákan náà ní Èkìtì àti Ògùn, àwọn ìlà òró, ìbú àti pélé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òun ni àwọn ìlà tó wọ́pọ̀ láàrin ara wa ní ilẹ̀ káàárọ̀ òjíire gẹ́gẹ́ bí a fi ń ṣe àfihàn ara wa. Ẹlòmíràn máa ń sọnù tó jẹ́ wípé ìlà yìí ni ó ṣàfihàn pé ibi báyìí tàbí ilé báyìí òun nírú èèyàn bẹ́ẹ̀ ló ti wá. Ìlà jẹ́ ohun tí ò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn nínú àṣà. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ìdílé ni wọ́n ti pa àwọn àṣà yìí run, gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ìdílé ṣe rí bí àṣà ọ̀dájú nípa ká gbé ọmọ sílẹ̀ ká kọ́ ní abẹ, ní ojú tàbí ní ara. Ọ̀pọ̀lọpọ̀ ìdílé ti pa àwọn àṣà yìí rẹ́. Bákan náà, báyé ṣe lajú tó yìí, ó jẹ́ ohun tí kò parẹ́ ní àwọn ibì kan tó wá kéré jọjọ sí àwọn ibi tí àṣà yìí tó ti di ohun àná tí ó jẹ́ pé a ò rántí, a ò tiẹ̀ rí mọ́. Tá a bá wò dáadáa pé àwọn ìyá wa nílé, ọ̀pọ̀lọpọ̀ wọn ní àwọn ìlà tó rẹwà púpọ̀ gan-an, tó rẹwà púpọ̀ jọjọ lójú. Ó ní Yorùbá ṣe lọ tán bọ̀ nínú ọ̀rọ̀ wọn wípé títa ríro là á kọlà, nígbà tó bá jiná tán òun ló pòpòrò dénú. Ọmọ mìíràn á rìn ṣàṣàṣà, á dohun àwátì nítorí pé wọ́n gbé láti lọ fi ṣẹrú ní orílẹ̀-èdè mìíràn. Ní èyí, ní àwọn àsìkò tí à ń sọ yìí, òun ló bí sábàbí gan èyí tí ìlà tó fi di ohun kíkọ àti ohun àmúyangàn lóde òní, èyí tá a lè fi wé tàtúù tí àwọn ìgbà tòde òní tí wọ́n ń kọ gẹ́gẹ́ bí ìlà. Pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín, àbúrò yín, ọmọbabìnrin ọmọlúàbí Ọmọlọ́lá Adépéjú, ọmọ ọba méjì, ìkan lóde Ọ̀tà Àfòlé, ìkan lóde Èjìgbò. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ síwájú, àwọn Òwu wọn a máa bu àbàjà mẹ́ta mẹ́ta. Púpọ̀ nínú àwọn Ifẹ̀ wọn ò kì í. Àwọn Òwu wọn a máa bu mẹ́ta mẹ́ta tàbí kẹ́kẹ́. Bákan náà, àwọn Ifẹ̀ púpọ̀ nínú wọn kì í kọlà, ṣùgbọ́n díẹ̀ nínú wọn a máa bu mẹ́ta mẹ́ta. Àwọn ọlà yìí fún ìdánimọ̀, fún ìlú tàbí. Mo ti sọ̀rọ̀ nípa àbàjà, mo ti sọ̀rọ̀ nípa àbàjà mẹ́rin. Àbàjà eléyìí ni àbàjà alágbélé. Eléyìí ni wọ́n máa ń bu mẹ́ta tí wọ́n tún máa ń gbé òmíràn lé lókè. Bíi mẹ́ta ní àyín, mẹ́ta lókè náà ní àyín. Èyí ni Yorùbá ń pè ní àbàjà alágbélé, tí a ti kọ mẹ́ta tí wọ́n tún gbé mẹ́ta mìíràn lé ní orí ní òró. Àwọn wọ̀nyí ni àwọn abala àbàjà èyí tó wà. Ní báyìí, à ń lọ sí abala tùrẹ́. Abala ìlà kíkọ tí à ń pè ní tùrẹ́. Báwo ni wọ́n ṣe ń kọ tùrẹ́ ní ilẹ̀ káàárọ̀? Báyìí ni àwọn ìlà yìí ṣe lọ ní abala lábala ní ilẹ̀ káàárọ̀ òjíire. Mo rò pé tá a bá rí àwọn ìlà yìí lójú àwọn ìyá wa, a ti lè mọ ìyàtọ̀ ibi tí oníkálukú wọn tí wọ́n ti wá. Èyí tó jẹ́ ti Ìjẹ̀ṣà, èyí tó jẹ́ ti Ọ̀yọ́, èyí tó jẹ́ ti Ògùn, èyí tó jẹ́ ti Èkìtì. Ìlà mẹ́ta òró òun ni wọ́n ń kọ nífẹ̀ẹ́. Tá a bá rìn kàsàkàsà, tá a lọ sí Oǹdó, ẹyọ kan ṣoṣo ni tí yóò sì jinlẹ̀, tó gùn tó sì jinlẹ̀. Bẹ́ẹ̀ ni, báyìí ni wọ́n ń kọ ní Oǹdó. Tá a bá tara ṣàṣà, tá a lọ sí Ẹ̀gbá, Ìjẹ̀bú, ìlà mẹ́ta tó gùn díẹ̀ òun ni wọ́n ń kọ lóde Ìjẹ̀bú. Àbàjà Ẹ̀gbá, mẹ́ta òró àti mẹ́ta ìbú, èyí tá a kọ sórí ara wọn. Mo rò pé àwọn nǹkan wọ̀nyí ó ń yé wa. Ẹ jẹ́ kí n tara ṣàṣà, kí n sáré sọ bíi méjì tàbí mẹ́ta tó kù ká tó tẹnu ètò tòní bọmi. Ṣùgbọ́n ẹ má gbàgbé pé bẹ́ẹ̀ ṣe ń bá wa wò ó, ẹ bá wa fẹ́ràn rẹ̀, ẹ bá wa fi ránṣẹ́ fáwọn olólùfẹ́ yín, káwọn náà lè rí ohun kan tàbí méjì mú nínú ètò tòní nípa abala ìlà kíkọ ní ilẹ̀ Yorùbá tí a pè ní ìkan gbòógì lára oge ṣíṣe ní ilẹ̀ káàárọ̀ òjíire bí. Báyìí, mo lọ síbi tí mo ti wá, Pélé Ìjẹ̀ṣà mẹ́ta òró, àbàjà Ìjẹ̀ṣà mẹ́rin ní ìbú. Mo rò pé ó ń yé wa. Pélé Ìjẹ̀ṣà mẹ́ta lóòró, àbàjà Ìjẹ̀ṣà mẹ́rin ní ìbú. Báyìí ni wọ́n ń kọ, nítorí pé èmi lọ́mọ Ìjẹ̀ṣà orídìí ìṣáná,
ilé lẹ̀rú ọwá ti múná roko. Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì, torí èyí ló jẹ́ kíra mi lọ síbi tí mo ti wá. A ó máa sọ̀rọ̀ nípa Àbàjà àti Ìpínlẹ̀ Èkìtì, èyí tí ń fi kásẹ̀ tòní nílẹ̀ tá ó sì pàdé nígbà míì láṣẹ Olódùmarè. Àti Àbàjà Èkìtì ó yàtọ̀ sí ohun gbogbo tí mo ti mẹ́nubà ṣáájú, nítorí pé bákan náà ni wọ́n ń kọ́, ṣùgbọ́n àwọn eléyìí gbòòrò púpọ̀ ju àwọn tí mo ti ṣàlàyé sí ìṣáájú lọ. Tẹ́yìn náà bá ní àwọn èyí tó yẹ kí n sọ ṣùgbọ́n tí mi ò fẹnubà, ẹ̀yin náà lè bá wa fi kún. Ẹ jẹ́ ká jọ bomi ọgbọ́n mu lábala tiwantiwa ọmọ Yorùbá àtàtà ni wá. Mo kí wa lẹ́ẹ̀kan sí, ẹ ṣeun tẹ́ ń bá wa wò. Orúkọ mi ò yí padà, ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín, ọmọ ọba ọmọlúàbí Ọmọlọ́lá Adépéjú. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì yìí. A ó tún máa rí yín tó bá dìgbà míì láṣẹ Olódùmarè. N ò fi yín sínú ìbànújẹ́, n ò ní bá yín nínú ewu láṣẹ Allahu Rabbi. Tó bá di nígbà míì ká tún jọ pàdé lákọ̀tun lórí ìkànnì yìí. Ẹ fetí lọ́nà, ẹ sì tẹ́tí léko, ẹ fojú sọ́nà, bẹ́ẹ̀ ẹ tẹ́tí léko. Ní ọ̀sẹ̀ tí a ó mú yìí láṣẹ Olódùmarè, àwọn ètò kan yóò gbára sọ lórí ìkànnì yìí, èyí tí yóò jẹ́ àǹfààní fún èmi àti yín. Ẹ ṣeun, tó bá dìgbà míì n ó tún rí yín